A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ṣe ìkéde àdínkù ìdá 30% nínú 30% owó ọkọ̀ ojú irin Lagos Rail Mass Transit Red Line gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe ìṣísọ́lójú ibùdókọ̀ Abúlé Ẹ̀gbá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́, ọ̀kan gbòógì iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe àgbékalẹ̀ láti mú lílọ bíbọ̀ yá geere ní ìpínlẹ̀. Pẹ̀lú owó ọkọ̀ tuntun yìí, ìrìn-àjò láti Àgbàdo sí Òyìngbò tí ó wà ní Ẹgbẹ̀rún-kan-àbọ̀ N1,500 tẹ́lẹ̀ yóò di Ẹgbẹ̀rún-kan, N1,000. Gómìnà ṣàlàyé wípé àwọn ti wo iye èrò, àwọn sì ti pinnu àti ṣe àdínkù owó ọkọ̀. Ó ní ìgbésẹ̀ yìí wáyé láti fi ṣe móríyá fún àwọn èrò ìpínlẹ̀ Èkó láti ṣe àmúlò ọkọ̀ ìjọba kí ó sì tún pèsè ìrọ̀rùn fún èrò ọkọ̀ láàárín ìṣòro ọrọ̀ ajé tó ń lọ lórílẹ̀-èdè. Ọkọ̀ ojú irin pupa yìí ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2024 pẹ̀lú ìrìn-àjò 6 lójúmọ́ kí wọ́n tó wá ṣe àlékún rẹ̀ sí 9 lójúmọ́ ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2025. Ìṣísọ́lójú ibùdókọ̀ márosẹ̀ Òṣòdì sí Abúlé Ẹ̀gbá ni wọ́n ṣe láti fi kún iṣẹ́ Bus Rapid Transit (BRT) lójúnà yìí. Sanwó-Olú tẹnumọ́ wípé àwọn ṣe èyí láti mú ìrọ̀rùn bá ìṣòro tí èrò ìlú Èkó ń kojú kí ọ̀nà sì já ara wọn láìsí ìṣòro. Lára àwọn èèyàn pàtàkì tí wọ́n wà níbi ìṣísọ́lójú iṣẹ́ àkànṣe yìí láti rí Igbákejì Gómìnà Dókítà Kádírù Olúfẹ́mi Hamzat, Akọ̀wé ìjọba ìpínlẹ̀ SSG Amòfin Bímbọ́lá Sálú Ǹdèyìn, Olórí Òṣìṣẹ́ Ọlábọ̀dé Àgòrò, Permanent Secretary fún Iléeṣẹ́ Ọkọ̀ Ìrìnnà Olúwaṣeun Òṣìyẹmí, Alága Ìjọba Ìbílẹ̀ Àgbàdo Òkè-Odò Ọládàpọ̀ Fámúyìwá, Alága Kánsù Orílẹ̀ Agége Honorable Johnson Babátúndé àti Alága Ìjọba Ìbílẹ̀ Ìdàgbàsókè Òjòkòrò Honorable Ahmed Tijani. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn This Day tó jáde lónìí. Olóyè àgbà Dókítà Godspower Gbenekama Fiyèwíyè ti ilẹ̀ Gbaramátù ti rọ Ààrẹ Bọ́lá Tinubu àti ìjọba Nàìjíríà kí wọ́n ṣe orúkọ olóògbé Olóyè Edwin Kiagbodo Clark ní mánigbàgbé látàrí bí ó ṣe wà nídìí àlàáfíà tí ó jọba ní ẹkùn Niger Delta. Gbenekama pè fún ìpè yìí lánàá nínú àtẹ̀jáde bí ó ti ń ṣe ìdárò ìpapòdà Edwin Clark. Ó ní àlàáfíà tí àwọn ń jẹ ìgbáládùn rẹ̀ lónìí ni Clark mú kí ó ṣeé ṣe bí ó ti darí àwọn adarí tó láàmìlàaka lọ ọ̀dọ̀ ààrẹ àná Muhammadu Buhari. Láti ìgbà tí ìpàdé yìí sì ti wáyé ní àlàáfíà ti jọba. Gbenekama ní bí ó tilẹ̀ jẹ́ wípé ikú Clark dùn òun, síbẹ̀ inú òun dùn wípé ó fi ẹ̀yìn rere lélẹ̀ tí kò lè parun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn onímọ́tò Nigerian Association of Road Transport Owners (NATO) ti fi ẹ̀hónú wọn hàn lórí ipa tí ó ṣeé ṣe kí òfin ọkọ̀ ìrìnnà tí ìjọba àpapọ̀ ń gbèrò rẹ̀ ní lórí bí wọ́n ṣe fẹ́ wọ́gi lé ìrìn lójú pópó ọkọ̀ àjàgbé epo ńlá oní 60,000 litre capacity. Bákan náà ni NATO ké sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó bá wọn dá sí kí ó wá àdínkù sí ìṣòro tí òfin yìí lè dá sílẹ̀. Òfin tí wọ́n gbèrò láti bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹta ọdún 2025 ni wọ́n kéde rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá látàrí ìjàmbá ìdúgbàmù ọkọ̀ àjàgbé lépo lójú pópó gbogbo ìgbà pẹ̀lú àpọ̀jù epo gbígbé tí ó ti yọrí sí ikú ènìyàn 493 láàrin ọdún mẹ́ta, pàápàá jùlọ ní ẹkùn àríwá orílẹ̀-èdè. Ààrẹ ẹgbẹ́ NATO Yusuf Othman sọ fún akọ̀ròyìn wípé ṣíṣe ìdáwọ́kọ̀ fún ọkọ̀ àjàgbé ńlá yóò ṣe àdínkù epo tí wọ́n ń gbé lọ ẹkùn àríwá tí ó ṣe wípé ìgbẹ́kẹ̀lé wọn dá lórí epo tí ó ń bọ̀ láti ẹkùn gúúsù. Othman ní bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹta ni wọn yóò ṣe ìdáwọ́kọ̀ fún ọkọ̀ oní 60,000 litres láti rìn lójúnà ìjọba àpapọ̀. Bí ó bá máa fi di ọjọ́ 1 oṣù kẹwàá ni wọ́n á tún ṣe àdínkù rẹ̀ sí 45,000 litres.
Ààrẹ NATO fìdí ẹ̀ múlẹ̀ wípé níbi àgbéyẹ̀wò òfin yìí pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ yòókù ni wọ́n ti rí i wípé ó ṣeé ṣe kí òfin yìí mú wọn pàdánù $300 bílíọ̀nù $300 billion owó ìdókòwò. Bákan náà ni ó ṣe àfihàn ipa tí òfin yìí lè ní nígbésí ayé bíi 2,000 àwọn awakọ̀, 2,000 ọmọlẹ́yìn ọkọ̀ àti ẹbí wọn. Othman ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kò ní agbára láti bá ìjọba fà ju kí wọ́n gbà kámú, àwọn tí ń gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn jórinjórin fabricator láti bẹ̀rẹ̀ ṣíṣe àgbékalẹ̀ ọkọ̀ àjàgbé kékeré kí wọ́n tún wo bí wọ́n ṣe lè ṣe àmúlò òfin ìjọba lórí ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì. Àwọn tí ń béèrè lọ́wọ́ ìjọba ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti mú ìdàgbàsókè bá àwọn ojúnà nítorí èyí jẹ́ ọ̀kan lára ìṣòro tó ṣe gbòógì tó ń dá ìjàmbá ọkọ̀ sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àrẹ̀mọ Ògbómọ̀ṣọ́ Kabir Ọláoyè ti kàn sí ilé-ẹjọ́ tó ga jùlọ láti tako ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó fìdí ìyànsípò Ọba Ghandi Ọláoyè múlẹ̀ gẹ́gẹ́ bí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ Ìṣẹ́gun. Nínú ẹ̀sùn tí Kabir pè ní ọdún 2022 ni ó fi tako ìyànsípò Ọmọọba Ọláoyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún àṣẹ̀ṣẹ̀yàn pẹ̀lú àwáwí ìtàpá sí òfin oyè jíjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ju gbogbo rẹ̀ lọ, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ni ó bu ọwọ́ lu ìyànsípò Ọláoyè kí àwọn afọbajẹ tó gbé e gun orí àpèrè ní oṣù kẹsàn-án ọdún 2023. Ṣùgbọ́n ìfinijoyè yìí gbọ̀nà àrà yọ nínú oṣù kẹwàá ọdún 2023 bí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe júwe ilé fún Ọba Ọláoyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Lójú ẹsẹ̀ ni ìjọba ìpínlẹ̀ gba àṣẹ ilé-ẹjọ́ láti dẹ́kun ìfìdímúlẹ̀ àṣẹ ilé-ẹjọ́ tí ó pèsè ààyè fún ìwúyè Ọba Ọláoyè ní oṣù kejìlá ọdún 2023. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ tún pe ẹ̀sùn kòtẹ́milọ́rùn tako ìdájọ́ ilé-ẹjọ́ Ògbómọ̀ṣọ́. Níbi ìgbẹ́jọ́ ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti dá ìdájọ́ ilé-ẹjọ́ gíga nù tí ó fìdí ìyànsípò Ọláoyè múlẹ̀. Ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná ni Ọmọọba Kabir ti ní ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kò tẹ́ òun lọ́rùn. Fún ìdí èyí, òun ti kàn sí agbẹjọ́rò kí ó gbé ẹ̀sùn nìṣó ní ilé-ẹjọ́ tó ga jùlọ. Kabir ní àwọn kò ní rẹ̀wẹ̀sì, ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kò ṣe ìtẹ́wọ́gbà rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti kọlu ara wọn lórí ìdìbò ìjọba ìbílẹ̀ tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí àwọn méjèèjì ń dá ẹ̀bi ru ara wọn lórí kùdìẹ̀kudiẹ lórí ìbò. Lánàá ni APC rọ ìjọba àpapọ̀ kí ó dáwọ́ owó ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun allocation dúró látàrí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ètò ìrúfin illegal constitution láti ọ̀dọ̀ gómìnà Adémọ́lá Adélékè. Èyí wáyé bí gómìnà Adélékè ṣe yan alága kánsù tuntun. Nínú àtẹ̀jáde ni APC ti ní Adélékè tàpá sí òfin pẹ̀lú bí ó ṣe kọtí ìgbọ̀nyin sí àṣẹ ilé-ẹjọ́ tí ó tún wá ṣe àgbékalẹ̀ awúrúju ètò ìdìbò ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 22 oṣù kejì ọdún 2025. Agbẹnusọ APC Felix Morka ní láti pa òfin mọ́ àwọn tí wọ́n dìbò yàn nìkan ni ìjọba lẹ́tọ̀ọ́ àti máa fún ní allocation ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Níwọ̀nba ìgbà tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti dá ẹjọ́ ilé-ẹjọ́ gíga nù tí ó sì dá àwọn alága tí wọ́n júwe ilé fún padà sí ààyè wọn títí sáà wọn á fi parí ní oṣù kẹwàá ọdún 2025. Ó ní gbogbo ètò ìdìbò tí wọ́n ṣe àgbékalẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta jẹ́ ìfowó ìjọba ṣòfò àti ìgbìyànjú láti lè túbọ̀ dá wàhálà sílẹ̀ pẹ̀lú agbègbè tó ń gbóná girigiri lọ́wọ́. Ó wáá rọ gómìnà Adélékè kí ó tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́, fòpin sí gbọmọgbọmọ fún ètò ìdìbò mìíràn. Bákan náà ni gómìnà Mákindé náà ṣe ìkìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n má sọ ìpínlẹ̀ Ọ̀ṣun di ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní Wild West bí ó ti
ní wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ìlànà òfin níbi ìbúra fún àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn tí ó wáyé ní ilé ìjọba ìlú Òṣogbo ní Mákindé pẹ̀lú alága ẹgbẹ́ gómìnà PDP gómìnà Bala Mohammed láti ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe ìkìlọ̀ tako àwọn tí wọ́n ń dá ìjà ara wọn gbé. Mákindé rán àwọn tí wọ́n dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun létí kí wọ́n rántí ìtàn kí wọ́n sì kọ́gbọ́n kí wọ́n má sọ ìpínlẹ̀ sínú làásìgbò lórí ohun tí ó yẹ kí ilé-ẹjọ́ bá wọn yanjú. Ó ní a kò fẹ́ ogun mọ́ kí APC rìn jìnnà sí agbègbè yìí. Àwọn fẹ́ pèsè mùdùmúdù ìjọba tiwantiwa fún ará ìlú pẹ̀lú ìrọ̀rùn kí ẹni bá ní ẹ̀sùn gba ilé-ẹjọ́ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Dùgbẹ̀dùgbẹ̀ tún ti ń mì lókè lórí ọ̀wọ́ngógó epo bẹtiró bí ẹgbẹ́ alágbàtà epo IPMAN ṣe fún ìjọba àpapọ̀ ní ọjọ́ 7 láti fi yanjú gbèsè ọgọ́rùn-ún bílíọ̀nù náírà (100 billion naira). Àìjẹ́ bẹ́ẹ̀, àwọn á jọ̀wọ́ iṣẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè. Alága ẹgbẹ́ alága Depo IPMAN, Yahya Alhassan ni ó sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, ìjọba àpapọ̀ nípasẹ̀ Nigerian Midstream and Downstream Petroleum Regulatory Authority (NMDPR) ti kọ̀ láti yanjú àjẹ́lẹ̀ gbèsè ọlọ́gọ́rùn-ún bílíọ̀nù náírà tí wọ́n jẹ àwọn alágbàtà lẹ́yìn 40 ọjọ́ tí wọ́n ṣèlérí àti san níwájú National Security Adviser Nuhu Ribadu. Wọ́n ṣe àfihàn wípé àwọn depo bíi Depo Jos, Depo Kaduna, Kano, Gombe, Yola àti Maiduguri gbogbo wọn ni wọ́n ti kógbá wọlé látàrí gbèsè. Bákan náà ni IPMAN kọ̀rọ̀ ojú sí owó ìtanràn ìdá 5 nínú ọgọ́rùn-ún 5% fáìnì tí NMDPR gbé lé àwọn ọmọ ẹgbẹ́ wọn lórí ní tipátipá. Alhassan ní bí NMDPR ò bá san owó wọn lẹ́yìn ọjọ́ 7, àwọn á daṣẹ́ sílẹ̀ jákèjádò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.